ojú bàbá wọn lọ ọjà sọlájú gbogbo wọn lọ Ìgbòho ṣá bàbá Dámilọ́lá ojú bàbá wọn lọ Ìgbòho ṣá ọmọ wọn ní mọ ọmọ rẹ ọmọ jíta pẹtẹ inú omi ọmọ ládéládé ládé o adé aládékùn làgbà pọnlápín àgbẹ̀dẹ ọ̀rọ̀ kí ọ̀rọ̀ bàbà ọmọ aládìkún ìwọ ni mo ń ké sí tẹ́tí ẹbẹ̀lẹ̀ jẹ́ ò máa gbóhùn lẹ́nu mi ọmọ lúkà mo ń fọ̀ sí ẹ wọn ní kákòókò mọ́ sùn rárá kó sáàmọ́ ti kí bàbá àbí èmi náà mo sùn rárá náà nìyẹn mo dẹ̀ kí olóyè Sunday ọmọ Adéyẹmọ inú wọn sì ń dùn pé ọmọ lúkà ayíwọ́ lọ́kì mi tó Ìgbòho òjò Ìgbòho rárá tí mo sùn. Yes, celebrate and rejoice ọmọ Adéyẹmọ kì í sọ Ọlọ́run mi o kì í dẹ̀ ń sọ Ọlọ́run yín sure ìdí tí mo ṣe sọ statement ni bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ fún wa wọ́n sọ fún mi categorical àwọn ọlọ́mọ lúkà ẹ ti ń sin Sunday ju bó ṣe yẹ kẹ́ ẹ sìn lọ òye ọ̀pọ̀lọpọ̀ tí gbogbo ènìyàn bá fi Sunday ọmọ Adéyẹmọ lè mi ọmọ lúkà mi ò ní filẹ̀ má dẹ̀ sọ àwọn ìdí bíi méjì àbí mẹ́ta fún yín. Number one, ọmọ Adéyẹmọ tẹ́ ń wò yìí ẹ pín programu yín ẹ̀yin èèyàn mo ní information fún yín kí ló ṣẹlẹ̀ láàrin Sunday ọmọ Adéyẹmọ àti àwọn kan kí ló ṣẹlẹ̀ láàrin àwọn gómìnà àtàwọn tó ń ṣe Yorùbá nation mo fẹ́ tú ọ̀rọ̀ fún yín ni o ẹ̀yin ni kẹ́ paraba ẹ mọ̀ pé tí mi ìbá analyse ọ̀rọ̀ ara mi ò ń balẹ̀ oh God dúró sí bí flag máa wá solution sọ̀rọ̀ ẹ láìpẹ́ tí mi bá analyse ọ̀rọ̀ ara mi ò ń balẹ̀ o so ẹ fi gbogbo ara balẹ̀ kí n lè ṣàlàyé fún yín o. Àkọ́kọ́ there are qualities tó o gbọ́dọ̀ rí lára èèyàn kó o tó acknowledge ẹ pé lágbájá yìí is a leader àbẹ́gbọ́ mi kó o tó gbà pé lágbájá is a leader á ní nǹkan tó á láwọn nǹkan tó gbọ́dọ̀ rí ẹni tí o ní ìṣòro tó o pè tí ò jẹ́ ẹni tó o ní ìrànlọ́wọ́ tó o pè tí ò jẹ́ báwo ló ṣe fẹ́ gbà pé irú ẹni yẹn pé leader ni ọmọ Adéyẹmọ ò kì í ṣèyàn bẹ́ẹ̀ o. Number one, ọmọ Adéyẹmọ gbogbo qualities téèyàn lè fi sọ pé this is a leader ó ní ọmọkùnrin yẹn ni o ó ní gbogbo ẹ̀ mi ò sọ pé ó jẹ́ áńgẹ́lì o èèyàn ò kì í dáa tán o ṣùgbọ́n ọmọ Adéyẹmọ ó mẹ́rìtì ẹ̀ ní gbogbo ọ̀nà láti lè sọ pé this is a leader. Ìṣòro ò gbọdọ̀ dé bá ẹ kó o lóòjọ́ ọmọ lẹ́yìn Sunday ọmọ Adéyẹmọ á jà fún ẹ títí ni tó jẹ́ pé ọ̀rọ̀ ẹ wá dàbí ọ̀rọ̀ tí Ọlọ́run tó sọ pé òun ò gbéni níjà kẹrù ògbó níjà tí Sunday bá gbèjà ẹ̀rù á bà ẹ́ ó kàn jẹ́ pé a lè fi wé tọlọ́run ni o ṣùgbọ́n Sunday tó bá gbèjà ẹ ẹ̀rù gan tún bá ẹ pé àmì ìmọ̀ràn tó yìí ọmọ Adéyẹmọ. Ìyẹn pàìtì kan o Sunday ọmọ Adéyẹmọ ò gbọdọ̀ rí ẹ pé wà ní ìṣòro tó bá lóun tẹ̀lé mi ò regret pé mo tẹ̀lé Sunday Igboho gbogbo ẹ̀yin fáǹsì mi ẹni tí ò bá mọ ọmọkùnrin yẹn ẹlòmíín máa wo títí alẹ́ lẹ́bọ ni ogun ló ń ṣe kinní kan èmi súnmọ́ Sunday ó lè jálágbára ọkùnrin ṣùgbọ́n onígbàgbọ́ pọ́nbélé ni wọ́n ní torí ẹ̀ súnmọ́ bí mo ṣe kéré mọ́ èmi ò ka bíbélì tó Sunday o tí a mọ̀ pé èmi ń kílẹ̀mù báyìí pé mo mọ̀ nípa bíbélì mò ń kà mi ò mọ báíbù tó Sunday tí ò bá ti sí tọ́mọ Adéyẹmọ ń ṣe bíbélì ẹ̀ ló máa gbé dání ó kà nìyẹn a máa ṣiṣẹ́ lé lórí reality ni mo ẹni tèmi mọ̀ ni mo sunú ilé ẹ̀ mo mọ bó ṣe ń lọ ká gbé yẹn sẹ́gbẹ́ kan ọmọ Adéyẹmọ Sunday Igboho adùn bárìn mọ́ jìyà ni mo dẹ̀ fẹ́ kí gbogbo yín understand yìí pé Ọlọ́run tó dá oníkálukú pẹ̀lú
ẹ̀bùn eléyìí tí Bíbélì rí fáàsì as talent. Talent tọ́lọ́run fún oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ó fẹ́ lòmíì ní talent kan, ó fẹ́ lòmíì ní talent méjì, ó fẹ́ lòmíì ní talent mẹ́ta. Ó wá depend bí ìwọ tọ́lọ́run fún ní talent yẹn bó bá ṣe mọ̀ ọ́n lò. Báwo lo ṣe ń lo talent yẹn sí? Ọlọ́run fún ọmọdé yẹn mọ ní talent yẹn ó lò ó. Ó fọmọ Lúkà ní ti ẹ̀mí náà ń dẹ̀ lò ó. Oríṣiríṣi ní talent, ẹ̀bùn. Ẹ̀bùn àdúrà gbígbà ọ̀tọ̀ ni. Ẹ̀bùn ìwàásù, teaching ọ̀tọ̀ ni. Ẹ̀bùn ká kọ́ni, ká counsel, ká gbani nímọ̀ràn ọ̀tọ̀ ni. Ẹ̀bùn ká jí akíkanjú, ká nígboyà, kó má sí tó ń bani lẹ́rù. Irú eléyìí tó ọmọdé yẹn mọ́ ní ẹ̀bùn ní ọ̀tọ̀ ni. Ẹlòmíì ní akíkanjú, nígboyà, kò sí tó ń bà lẹ́rù. Ṣùgbọ́n bó ṣe nígboyà ẹ̀ tó yẹn, kò sí tó kàn. Ẹlòmíì bá fẹ́ kú lọ́dọ̀ ẹ̀, kò sí tó kàn. Kò ní ẹ̀bùn ẹ̀ ni. Ẹ̀bùn pé ká ṣàánú ọmọlàkejì, Ọlọ́run ló ń fún ni. Ẹlòmíì á máa kú lọ bí eléyà wà mọ́jú. Kò dẹ̀ síbi tí ò ti lè sọ̀rọ̀ kó ní ìgboyà dákú ni. Ẹlòmíì ò ní, ṣùgbọ́n ó ní ìgboyà. Ọmọdé yẹn mọ́ ní ìgboyà. Ó tún lẹ́bùn ká fún ni. Ó tún ní ẹ̀bùn ká kó ni mọ́ra. Ọlọ́run fi jíǹgì, ó fi jogún Sunday ọmọdé yẹn mọ́. Kì í wá ṣe pé mo wá láti praise Sunday. Mo kàn ń ṣàlàyé fún yín nítorí pé mò ń lọ sí pọ́ìntì àwọn ìgbésẹ̀ tí Sunday gbé. Kí iṣẹ́ tó wá sọ ohun tó ṣẹlẹ̀ gangan fún yín. Àwọn tó pera wọn ní dry nation, Ọlọ́run ò ní ṣe orílẹ̀-èdè wa ní dry. Ní dry lórúkọ Jésù. Ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kan kò rí fẹnu sọ, àṣàfẹ́nu yẹn á fẹ́ fi nọlẹ̀. Ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ bá mi pín program. Ẹ̀yin tẹ́ ń wò mí nínú TikTok, kí ló ń ṣẹlẹ̀? Ẹ tẹ́. Ẹ̀yin tẹ́ ẹ tẹ́. Ẹlòmíì ṣàfẹ́fẹ́ nu ẹ̀ sọ̀rọ̀. Torí pé kí ni àwọn náà believe pé bó ṣe ń sọ̀rọ̀ yẹn ó yẹ káwọn náà sọ̀rọ̀. Àwọn tó pariwo dry nation, orílẹ̀-èdè Yorùbá ò kì í ṣe dry nation o. Mo dẹ̀ ń tẹnumọ́ fún yín àti ìgbà o. A sì ń lọ́bì ẹ̀ ni. A sì ń to iṣẹ́ ẹ̀ ni. Kọ́lọ́run kó gbà fún wa. Ẹ gbọ́, kọ́lọ́run gbà fún wa. Now, ẹ wá wo àwọn tó pariwo dry nation lọ́jọ́ òun àná. Nígbà tí wọ́n jáde torí pé kí ni wọn ò lọ́pọlọ. Àwọn ọmọlẹ́yìn Dúpẹ́, àwọn ìjìnlẹ̀ maggot. Wọn ò ní ọpọlọ. Iyẹ̀pẹ̀ lásán ló wà lórí wọn. Ẹ wojú mi dáadáa. Kò sẹ́ni tó bá débi ẹrù tí ò ní bẹ̀rù o. Ṣùgbọ́n bí táwa bá dé kò sẹ́rù mọ́ o. Ǹjọ́ mo kí ẹsẹ̀ sínú ìrìn àjò Yorùbá nation, mo mọ̀ pé nǹkan lè ṣẹlẹ̀. Mo ti sign. Mo dìídì sọ fún ìyàwó tí mo fẹ́ ni. Ǹlẹ́ o màdámù, mo gba iṣẹ́ ilé yìí, mo gbà tán o. Má padà sẹ́yìn o, má dẹ̀ jẹ́ kẹ́rù bá ẹ. Ṣùgbọ́n kẹ́rù bá bá ẹ jù tó mọ̀ pé o ò lè dí ọ̀hún tí mò ń bá làkọjá wọ̀nyí. O free kẹ́rù ẹ kó máa lọ lé bàbá ẹ o. Mo sọ fún clearly ni. I love her. Ṣùgbọ́n mi ò lè love ẹ títí. Jù tó ń bọ̀. Tá a bá kọ̀, tá a gbariwo lọ́wọ́ tá a wà yìí, tá a kégbe fún gbogbo àgbáńlá ayé pé Yorùbá ń jẹ ìyà, tá a gbọ́dọ̀ jáde nínú Nàìjíríà. Tá a bá fail láti sọ, in the next 50-100 years, kò sí àlè lọ opportunity yẹn. Reality lẹ́gbọ́n yẹn. And I thank my wife. She's a mother in million. Ó tì mí lẹ́yìn, ó dúró tì mí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ọba. May God bless her. Listen. Dry nation tẹ́ ẹ̀ pariwo kì í ṣe orílẹ̀-èdè Yorùbá. Orílẹ̀-èdè tiwa is People's Republic of Yorùbá làwa ń pariwo là ń fẹ́. Odùduwà. Àwa sì ń sọ ni. Àwọn àgbààgbà sì máa jókòó tí wọ́n conclude ṣé Odùduwà lẹ fẹ́ jẹ́ tàbí Yorùbá. Àwọn àgbààgbà àwa sì ń debate, a sì ń sọ ni. Adẹ̀mọ̀kó máa bọ́ sí láṣẹ Èdùmàrè. Now, kí wá ló ń ṣẹlẹ̀? Tẹ́ ẹ bá gbàgbé ní April oṣù kẹrin
Dúpẹ́ jáde ó lóun declare dry nation kì í ṣe Yorùbá o, ó ní dry nation. Orílẹ̀-èdè tiwa òun ṣe dry, Ọlọ́run ní jẹ́ ká mọ̀ tún mọ̀ pé nǹkan dry ni ilẹ̀ tó gbẹ tàbí ká sọ pàṣálẹ̀. Ṣé Yorùbá gbẹ? Ṣáájá ajé aṣálẹ̀. So orílẹ̀-èdè wa ò kì í ṣe dry àfẹ́. Dúpẹ́ declare dry nation. Ó fi ẹ̀tàn àtẹnu tó ti sí ó fi tan àwọn ọmọ Yorùbá kan kó wọn jọ. Àwọn náà gọ̀ díẹ̀ àti ẹ̀rí graduate láàrin wọn, arágbàlagbà láàrin wọn, òun náà gọ̀. Wọ́n gọ̀, wọ́n ponú, wọ́n jáde, wọ́n láwọn àwọn declare àwọn fẹ́ gba orílẹ̀-èdè, àwọn gba ilé ẹ̀ wọn. Ẹ má gbàgbé wọ́n ti kọ́kọ́ ṣe irú ẹ̀ sẹ́yìn tí wọ́n mú wọn tì mọ́lé tí wọn ò rí wọn release tán. Wọ́n tún wá dán ilé yìí wò. Wọ́n wá tẹ́ ilé tí ẹnìkan lára wọn gbé lẹ̀ fún wọn, lára àwọn tán fògùn gba ilé lọ́wọ́ ẹ̀. Wọ́n lọ bẹ̀, ìjọba wó gbogbo ẹ̀, wọ́n náà fẹ́ fi kọ́ maternity àbí health center. Dájúdájú wọ́n á ti máa kọ́. So ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan la fi ń ṣera wa táwọn understand. Ilé yẹn di tìjọba, wọ́n gbẹ́sẹ̀ lé níbi tó ti dára yẹn, and many other things like that. Kí ni mo fẹ́ mú jáde ni pé ṣé ẹ rí àwọn tí wọ́n mú nígbà yẹn, Dúpẹ́ ò rí wọn gbà jáde o. Ẹni tó claim pé òun ló lórí wọn, the mother of the nation, kò rí wọn gbà jáde. Wọ́n wà láti mọ́lé láti oṣù kẹrin o. Oṣù kélòó la wà? Oṣù kẹjọ. April, May, June, July, August, àti wà l'August láti oṣù kẹrin. Dúpẹ́ ò mà rí wọn gbà. Wọ́n mà wà ní kóló ìjọba láti gbà yẹn. Kí wá ni mo gbìyànjú àti mú jáde ni wípé lára àwọn qualities tá a fi ní láti máa dúpẹ́ lọ́wọ́ ọmọ Adéyẹmọ òun ni wípé adùn bárìmọ́ jìyà ni. Láti 2020 lèmi àti Sunday Igboho láti ń bá a bọ̀. Ó ti lé lọ́dún mẹ́rin báyìí tá a ti jọ ń bá a bọ̀. Sunday ọmọ Adéyẹmọ kò fẹ́ gbọ́ létí pé ìkankan nínú àwa tá à ń pariwo Yorùbá nation yìí pé ọlọ́pàá wá rárá sí ẹ̀ tàbí ọlọ́pàá gbé. Ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ Sunday lẹ́ẹ̀ mọrú èèyàn tó jẹ́, torí pé Sunday fúnra ra ẹ̀ kò bàjẹ́ lọ́dọ̀ ọlọ́pàá, kò dẹ̀ bàjẹ́ lọ́dọ̀ DSS. Iṣẹ́ ọba òun làwọn tó wá sínú ilé ẹ̀ tán wá bà nǹkan jẹ́, iṣẹ́ ọba ni wọ́n jẹ́, kò ṣeé kọ̀. Tí ìbá ṣe bẹ́ẹ̀ ni mo ò ní wá, mo ò lè kọ́ ọ̀dà mi. So ibẹ̀ kọ́ ni mo ń lọ o, ṣùgbọ́n mo fẹ́ kí understand pé Sunday ò bára ẹ̀ jẹ́ lọ́dọ̀ ọlọ́pàá. Ó ní àwọn ọlọ́pàá tó jẹ́ pé ó ń bu ọ̀wọ̀ fún wọn pàṣẹpàṣẹ, ó ń pọ́n wọn lé, ó ń buyì fún wọn. Mo dẹ̀ ń fi gbogbo ẹnu, mo fi Ọlọ́run, mo fi búra fún yín níwájú Ọlọ́run alààyè. Láti ìgbà tí mo ti mọ Sunday ọmọ Adéyẹmọ, kò fi ọjọ́ kan sọ fún wa pé ẹ lọ àtàkì ọlọ́pàá rí. Tó bá gbọ́ wàhálà ni a sọ fún yín pé kí ló ṣe ẹ ní dá sí yín. Tọ́lọ́pàá bá gbé, ẹ bá lọ kọ́ lọ́lọ́pàá yìí ní dá sí yín. Ọjọ́ tá a ṣe rally tá a ṣe l'Ondo State ń bí, tí Sunday Igboho wá, wọ́n pè wọ́n láwọn ọlọ́pàá ti àtàkì wa kíní kankan pa àtàkì ọlọ́pàá. Olóyè pè mí fúnra direct pé Ọmọlúkà mo gbọ́ pé ẹ ń bá àwọn ọlọ́pàá jà, tó bá ti jẹ́ pé lóòótọ́ lẹ̀ ń bá àwọn ọlọ́pàá jà, tètè lọ sẹ́tù ẹ̀, bẹ́ẹ̀ bá sẹ́tù rẹ̀ yín padà yìí ní wá mọ́. Mo ní bàbá ẹ dákun àjà o, àbọ̀ ọlọ́pàá jà, ẹ jọ ẹsẹ̀ ti máa bọ̀. That is to tell you pé Sunday is never in any way an arrogant person. He's not a cruel person. Ó lè jọmọ líle, ẹ̀bùn ní, àyà níní ju oògùn lọ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lòye òye ẹ̀ mọ́, ẹ̀ kàn mọ́ Sunday rárá, ẹ̀ kàn ń gbúrò ẹ̀ lókèèrè ni. Bẹ́ẹ̀ ṣe ń gbúrò ẹ̀ yẹn, ẹlòmíì bìlífù pé ní ìgbéraga èèyàn ni, ó gbéraga. Ọ̀yọ́ ni ọmọ Adéyẹmọ. Ọ̀yọ́ pọ́nbélé, ìran Ọ̀yọ́ ló dẹ̀ ń lẹ́nu tó bá sọ̀rọ̀, ẹ má kàn má gbélébù, tí òun nìkan ló lẹ́nu tó sọ̀rọ̀ ni. Ìran Ọ̀yọ́ ló máa ń sọ̀rọ̀. Ẹ fọmọ Adéyẹmọ ẹ mọ̀, tẹ́ ẹ bá súnmọ́ ẹ mọ̀ pé tó bá sọ pé ẹni tó wà humble jù láyé Sunday ọmọ Adéyẹmọ ni. Mi ò wá praise Sunday, ó ní tó ṣẹlẹ̀ tí tó ń bí ọ̀rọ̀ yìí.
kí ló ṣẹlẹ̀ láàrin Sunday ọmọ Adéyẹmọ àtọmọyẹlé Sowore máa tún àrà fún yín ẹni sùúrù mò ń lọ bẹ̀. Very humble man. A máa sọ ẹ gbọ́dọ̀ kọlu ọlọ́pàá, ẹ gbọ́dọ̀ bá DSS jà, ẹ gbọ́dọ̀ bá sójà jà. Wọn ò ń ṣọ̀tá wa, wọn ò kì í ṣe ọ̀tá wa, àbá wọn ní ìjà, ìyà ìjọ ń jẹ gbogbo wa ní. Ìtí Sunday mo máa sọ fáwọn wọ̀nyí nìyẹn. Kí làwa dẹ̀ ní tá fẹ́ lọ fi kọlu ọlọ́pàá, tá fẹ́ fi kọlu DSS, tá fẹ́ fi kọlu sójà. Nígbà tí Sunday fúnra rẹ̀ bá sọ fún wa pé ẹ má dánwò. Ọmọ Adéyẹmọ. Láìpẹ́ lára àwọn aṣọ́lùwà nínú ìjàngbara Yorùbá nation yìí wọ́n lọ ìlú Èkìtì nìbàdàn bẹ́ẹ̀ ṣé mọ̀ pé security wàhálà lóríṣiríṣi wàhálà security ó jẹ́ kí àwọn ọlọ́pàá lọ gbé wọn. Àwọn tó dìídì lọ da ìlú rú ẹ má gbàgbé o wọ́n sì wà nínú kóló wọn ò fi wọ́n lẹ̀ o. Wọ́n gbé àwọn èèyàn wáyé ọwọ́ kan náà pé olóyè ọmọ Adéyẹmọ hello báyìí ló ń ṣẹlẹ̀. Ọmọ Adéyẹmọ ní kò sí tó jọ wọ́n fi wọ́n lẹ̀ sọ́sà dáyé lójú wọn ò kò sí tí wọ́n ṣe tó lu òfin wọ́n ní kò sí o. Fúnra ẹ̀ ló ń tì olómọ bó ṣe bá àwọn ọ̀gá ọlọ́pàá yẹn sọ̀rọ̀ tó dẹ̀ ṣe everything wọ́n ti fi wọ́n lẹ̀ o. Ẹni tó bá lè ṣerú yẹn ẹ wá ní kírú èmi kí má sọ aṣọ ẹ̀ mú kí má di aṣọ ẹ̀ mú gbọngbọngbọn báyìí kó má bàa já mọ́ mi lọ́wọ́. Nǹkan tí kọmíṣánná ò tí tó sì ń kọmíṣánná tí ń ṣe kiri direct. Ọmọ Adéyẹmọ ó ń ja ìjà Yorùbá nation yìí ó dẹ̀ dúró tí àwa tá a dúró. Ìwọ tó sì ń ṣe dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ tó tẹ̀lé dry tó tẹ̀lé mo dúpẹ́ tó tẹ̀lé ìjìnlẹ̀ magot kiri ó tí ì mọ nǹkan ìjọ wọn lẹ gbúrò wọn last. Ẹ ti mọ̀ pé kò sí tí wọ́n já mọ́. Follow who knows road. Ẹ tẹ̀lé ẹni tó mọ̀nà. Sunday Igboho sọ pé òun jẹ́ áńgẹ́lì kò sọ pé òun jẹ́ Ọlọ́run kò dẹ̀ sọ pé òun ní òun fẹ́ gba Yorùbá nation yẹn fún yín. Ọlọ́run máa jà á tọ́lọ́run bá gbà fún òun á gbà á. Èmi dẹ̀ ń bẹ Ọlọ́run kó gbà fún wa ká gbà á. Èmi mo ti bẹ Ọlọ́run ojú ayé tèmi ló máa ń ṣe kì í ṣẹ̀yìn mi. Tí wọ́n bá gbà tán wọn ò ní sọ pé ẹ dúró ìṣẹ́jú kan fún ọmọ Lúkà bàbá yẹn gbìyànjú gidi kò ní ṣẹlẹ̀ sí mi láyé mi. Ìwọ náà lè tàkà ẹ̀ dànù o tó bá fẹ́ kó ṣojú ẹ̀mí ẹ̀ torí ìyà yìí pọ̀ lápọ̀jù. A kì í ṣe Nàìjíríà. We must do everything in our capacity láti rí wípé a jáde kúrò nínú Nàìjíríà by fire by force. Àdúrà wa ló ń gbà o nínú Yorùbá nation yìí a ní ẹ̀yin a ní majority nínú yín lẹ̀ ń gbàdúrà lójoojúmọ́. Wọ́n ní oríṣiríṣi group àwọn màmá mi kí lórúkọ màmá yìí l'Amẹ́ríkà yìí màmá mi Ọmọwùmí Lawan màmá mi Janet Fasaki many mọ́mí àmọ́ mi Bọ́lákò wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé àdúrà yín ń gbà ó tẹ́ ẹ bá mọ̀ pé àdúrà yín ń gbà ó ń gbà. North ń dàrú lọ́wọ́lọ́wọ́ o North Kano Kaduna àti Plateau ó ń dàrú bóyá bẹ́ẹ̀ lọ́lọ́run fẹ́ gbà tó jẹ́ kọ́rọ̀ wa yáwọ́ àdúrà wa ni pé kó má ṣẹ́tù. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n Ọmọ Adéyẹmọ sọ clearly táwa gbọ́ pé anything that has to do with this protest òun ò nípa òun ò lọ́wọ́ sí ẹ má kàǹtì òun sí òun ò mọ̀ nípa ẹ̀ in tóun dì mú ó yàtọ̀ sí táwọn dì mú. Àwọn tó ń ṣe protest ariwo wọn Nàìjíríà làwọn ṣe ń pa àwa ò dẹ̀ pariwo wọn Nàìjíríà a ní Yorùbá fẹ́ jáde ṣé ẹ rí pé ìyàtọ̀ wà nù méjèèjì ìyàtọ̀ pọ́nbélé ó wà nù ẹ̀. Now ẹ wá gbọ́ mi ẹ listen. Àwọn tí mo sọ pé wọ́n mú yẹn wọ́n ti yọ̀ǹda wọn wọ́n ti release wọn o wọ́n ti fi wọ́n lẹ̀. Now mo wá fẹ́ lọ sórí pọ́ìntì kan tí mo fẹ́ yànnà náà òun mo sọ pé kí ni tó ṣẹlẹ̀ láàrin Sunday ọmọ Adéyẹmọ àti Ọmọyẹlé Sowore àtàwọn gómìnà
nílẹ̀ Yorùbá náà mo ń padà bọ̀ ẹ wá sáré wo fídíò yìí ní kánmọ́nkébé tẹ́ ẹ bá ti wá wò tán máa wá padà sórí ọ̀rọ̀ yẹn fídíò yẹn ò gùn rárá ẹ wo Ọmọyẹlé Sowore ló sọ̀rọ̀ ńbẹ̀ ẹ̀yin tẹ́ ẹ wò mí TikTok ẹ má bínú ẹ lè má rí wo possibly. ṣé ẹ rí nǹkan tí àwọn Ìgbòho ń ṣe àwọn tó ń jà fún òmìnira Yorùbá revolution náà náà ṣe anybody tí ò bá fẹ́ nǹkan tó ń lọ nílùú yìí tó ní pé ìyà yìí tó kò bá wọn lára mu revolution ló ń ṣe àwa kàn yàtọ̀ wípé àwa sọ pé revolution wa ò lè jẹ́ kọ́nà kan kó jẹ́ Yorùbá nìkan kí revolution kó jẹ́ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pé àwọn tó ń ba ìlú yìí jẹ́ ká lé wọn lọ tí wá ní pé kákọ́kọ́ lé akátá lọ náà káwọ́ tó wá pàbọ̀ wá bá di ẹ̀ nǹkan tí revolution já fún yẹn because àwọn tó ń bà lù jẹ́ Yorùbá wà lára wọn Ìgbò wà lára wọn Fúlàní wà lára wọn ọ̀rọ̀ ló sọ yẹn o sínú wọn tó ń jọ ń ṣe kínní tó ń jọ ń wọlé wọ̀tà tó ń ṣe yọ̀tọ̀mì lórí ọlá àti owó wa wọ́n dẹ̀ sọ ilé ọlá dahoro kò sí revolution wà fún yẹn because tábà gba Yorùbá bẹ́ẹ̀ náà kò sí pàtàkì padà lọ ṣe revolution torí àwọn ló ń ba ilẹ̀ Yorùbá jẹ́ náà wọ́n á padà sílẹ̀ Yorùbá àwọn tó ń ba Nàìjíríà jẹ́ ń sìn wọ́n á padà sílẹ̀ Yorùbá àwọn ló ń lówó àwọn ló ń lè ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn náà tàbá ṣe tí gbogbo ẹ̀ ṣe kí ni ta lé gbogbo àwọn akátá wọn lọ àwọn adìẹ wa tó gbogbo àwa ṣe kí ni apàdépọ̀ adá ìjọba tiwa sílẹ̀ ìjọba tó jẹ́ kó lè garanti ẹnikẹ́ni tó bá wá wù tó fẹ́ wá lọ tá a bá ti ṣe revolution kó máa lọ tó bá tẹ́ lọ́rùn á wà nínú ìwé òfin wa á wà nínú constitution wa pé ẹni tó bá wù láti lọ kó máa lọ sí àmọ́ ká lọ́kọ́ ṣe revolution tá a bá tẹ̀ dá Yorùbá nation lẹ̀ lẹ́nu à ń tọ́ra wa jẹ́ nítorí àwọn tó jẹ́ pé ògbóǹtagìrì tó ń ba Nàìjíríà jẹ́ tó jẹ́ Yorùbá nù wọn wọ́n á kàn cross sí ilẹ̀ Yorùbá náà ni wọ́n á fojú wa kan àgbo so ọdún revolution jẹ́ ní ọ̀ àlẹ́ ìdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà wa a sọ fún àwọn aráàlú ẹ má bẹ̀rù ẹ má sojo ojú ló ń bà wá jẹ́ nílẹ̀ Yorùbá tẹ bá ń gbọ́ mi Yorùbá náà ò dẹ̀ ní ẹnu wa ò sójú kan torí Yorùbá ló pa lóore pé àìsówọ́pọ̀ ọmọ ìjọ ló jẹ́ ìdùnnìyà tí ọkọ̀ bá ṣíwájú tí paramọ́lẹ̀ ń tẹ̀lé tí lèbe tó ń bọ̀ ńlẹ̀ òkè ló máa dúró Ìgbò ò lè dúró àwọn ojú ẹ̀. ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ó ní ìrìn àjò tí Sunday Ọmọdéyẹmọ rìn Ọmọyẹlé Sowore ló sọ̀rọ̀ ìrìn àjò tí Sunday Ọmọdéyẹmọ rìn yìí ó ní tó dáa ní ó dẹ̀ ní í ṣe pẹ̀lú tóun náà gbé dání ó ní ṣùgbọ́n ó yẹ kán kọ́kọ́ ṣe revolution kan tó wá sọ̀rọ̀ àfẹ́gbà Yorùbá nation ibi tẹ́mi ti wá disagree pẹ̀lú ẹ̀ nìyẹn lákọ̀ọ́kọ́ ó kọ́kọ́ gbà fún Sunday Ọmọdéyẹmọ pé kì í ṣe pé ó ń kọjá ààyè ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá sọ wípé Sunday ń kọjá ààyè ẹ̀ ní wọ́n gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ torí ìjẹkújẹ ni wọ́n ń jẹ ìjẹkújẹ tẹ́lẹ̀ ń jẹ yẹn wọ́n rí Sunday bíi ẹni tí ó fẹ́ gba ìjẹ lọ́wọ́ wọ́n ti rọ́mọdé yẹn mọ́ bíi pé ẹni yìí o Ìgbòho yìí ó fẹ́ gba ìjẹ lọ́wọ́ wa ni o a gbọ́dọ̀ gbà fún o ojú tí wọ́n fi ń wo Ìgbòho ṣà nìyẹn ojú yẹn náà fi ń wà wá wọ̀nyí láwùjọ tẹ́ ẹ bá rólóṣèlú tán bá wò wá bí eléyìí wọ́n máa sọ pé this one ọjọ́ tó máa mú dọ̀la kí ló pa láyọ̀ ẹ lè rọ́mọ lúkà mú bàbá ní ká mẹ́ni ọ̀la la máa mú kàkà tẹ́ fi máa mú mi ẹ̀yin lẹ máa kú ẹ̀ kàn ṣòfò ní kí omi ẹ̀fọ́ èmi ẹ ṣòfò bí omi ẹ̀fọ́ ni àdàbí owó tẹ́ ẹ jòkó sí gọ́ọ̀mẹ́ntì house tẹ́ ẹ ná àdàbí tó bá jẹ́ ẹ̀tọ́ yín ni tó bá ti jẹ́ pẹ̀tọ́ yín ni lẹ fi kó jẹ tẹ́ ẹ fi ra lé tẹ́ ẹ ra mọ́tò tẹ́ ẹ ń travel out tẹ́ ẹ ń rìn tẹ́ ẹ ń ṣe léyìí tó wù yín àdàbí tó bá ti jẹ́ ẹ̀tọ́ yín tí ò bá ti ń ṣe ẹ̀tọ́ yín tó jó ogún tó yẹ kẹ́ fi ṣiṣẹ́ fáráàlú lẹ̀ ń kómì ẹ bá gbìyànjú ẹ̀ pé ẹ fẹ́ gbọ́mọ lúkà ẹ ṣànkú ni òfo ọjọ́ kejì ọjà lẹ máa fi mú yẹn dúró bẹ́ẹ̀ mú yànda ẹ̀ fún yín ẹ bá mi pé ètò yìí kò ní bàjẹ́ fún yín ẹ gbọ́ ṣe rí Ọmọyẹlé Sowore
fún Sunday Igboho pé ìrìn ìjàngbara tó ń jà yẹn, it is right, it is normal, and I want to appreciate him for that. Ṣé mo pé èmi ò tiẹ̀ fi taratara gbá tiẹ̀. Mo ti message him many times. I have his number with me, his real number, many times. Kò reply. Me, the binu kàn. He's a busy person, just like myself. I'm also a busy person. Ṣùgbọ́n mo fẹ́ kí Sowore kó understand nǹkankan. Tẹ́ ẹ bá sọ pé nígbà tẹ́ ẹ bá ṣe revolution kẹ́ ẹ tó jìjà Yorùbá nation. Tẹ́ ẹ bá wá rí revolution ṣe tí gbogbo ẹ wá dáa, kí lẹ fẹ́ gba revolution fún? Kí lẹ ṣe fẹ́ gba Yorùbá nation fún? Àbẹ́yìn tẹ́ ń wò mí ẹ gbà láyé mi. This is má jẹ́ kí n gbé àgbo mi síta, jẹ́ kí n gbé nǹkan mi. Let me use this. This is a gadget. Ẹni gadget yìí ẹni kò dáa. Pé nǹkan kan ti bàjẹ́ nínú ẹ̀. Ẹ̀yin kan sọ pé rárá. Bó ṣe bàjẹ́ yẹn, ẹ jẹ́ ká tún ṣe. Kó lè máa ṣiṣẹ́. Àwọn kan wá sọ pé rárá, ẹ jẹ́ ká get míì. Ṣé pé yàtọ̀ wà nú ẹ̀? Ẹ jẹ́ ká get míì àti ẹ jẹ́ ká tún ṣe. Ó ní ìyàtọ̀ pọ́nbélé nínú. Tẹ́ ẹ bá ní kẹ́ ẹ tún ṣe. Bí Sowore ṣe ń sọ pé kán tún Nàìjíríà ṣe, ìdánilójú wà pé á tún bàjẹ́ ń gbò bá yá o. Tàbí kó má tiẹ̀ wá ṣe é tún ṣe mọ́. Ọ̀ tẹ́ bá tiẹ̀ wá tún ṣe, eléyìí tẹ́lẹ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ rà yẹn kò wúlò mọ́ o. The same thing is applicable to Inter Johnson lọ́wọ́lọ́wọ́, what we are trying to say. Ẹ̀dẹ̀ fẹ́ ṣe revolution. Peter bá ṣe, kí ni revolution wà fún? Revolution is láti get rid of bad leaders, bad people, bad politicians in our system. To regularize the government, to make the government answerable to the masses, to the citizens. In tẹ́mi believe pé wọ́n ń pè ní revolution nìyẹn. Now, tẹ́ ẹ bá wá ṣe, tẹ́ ẹ wá succeed, tẹ́ ẹ rí ṣe. Yoruba nation so sì wúlò mọ́ ni. The question is no, ẹ bá mi kọ jáde ẹ̀yin èèyàn mi, ẹ kọ jáde fún mi. Ṣé Yoruba nation sì wúlò mọ́ ni? Kò wúlò mọ́. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ understand nǹkan kan. Tẹ́ ẹ bá ní ẹ fẹ́ ṣe revolution. Brother mi, Ọmọyẹlé Sowore, mo fi ń dá ẹ lójú pẹ̀lú gbogbo ẹnu, pẹ̀lú gbogbo ìgboyà. Ipe ó lè rí ṣe. Kì í ṣe pé mi ò dẹ̀ sọ pé Yorùbá nation tá a la fẹ́ gbà náà, mi ò sọ pé ó jẹ́ nǹkan tó rọrùn. Mi ò sọ pé ó rọrùn. Ṣùgbọ́n mo fi gbogbo ẹnu sọ fún yín, brother mi Ọmọyẹlé Sowore, I love you honestly. Ẹ̀yin lẹ ń ṣe nǹkan tó mú ìfàsẹ́yìn wá sáàrin wa. Ẹ lè rí revolution yín ṣe. Ìdí ni wípé Nàìjíríà tá a wà nú ẹ̀ yìí is a conspiracy of the elite. Everybody is fed up of Nigeria. If you go to the north, lọ sáàrin àwọn ará ìlú, lọ fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò, wá gbọ́ tí wọ́n sọ fún ẹ pé Nigeria is a bug. Tafi Nigeria, tafi. Wá máa gbọ́ tí wọ́n máa sọ pé kò sí tó jẹ́ Nigeria, àwọn ò fẹ́ mọ́. Tó o bá lọ lẹ̀ Ìgbò, ọmọ tó kéré jù nílẹ̀ Ìgbò, wá máa gbọ́ Biafra. Biafra ni wá máa gbọ́ lẹ́nu wọn. Bó o wọlé Yorùbá, lọ sáàrin ọjà, lọ sí ilé ọtí, lọ sí pátì, lọ sí ṣọ́ọ̀ṣì, lọ sí anywhere táwọn èèyàn ti ń gádà. Jù sáàrin wọn, ní tó máa gbọ́bọ̀ níbẹ̀, ó ní pé Nigeria is no, Nigeria ń ṣara ẹ̀ mọ́, ká pé lọ́nà ní tí wàá gbọ́ lẹ́nu wọn nìyẹn. Tó bá wá gbọ́ gbogbo eléyìí, àwọn kan ló wá hold Nigeria ń tí ò wá jẹ́ kó pín. Mr. Ọmọyẹlé Sowore, àwọn elite wa ni ò jẹ́ kó pín. The current Nigeria tá a wà nú ẹ̀ lọ́ọ́lọ́ yìí, conspiracy àwọn elite wa
òun ló sì ń jẹ́ kí Nàìjíríà jẹ́ Nàìjíríà. And as far as I'm concerned, tí gbogbo wọn yẹn dẹ̀ sí tó sì ń jẹ́ light tó sì ń powó tó sì ń kó owó Nàìjíríà yẹn sápò, wọn they will never allow anything revolution. Honestly, they're not going to allow Yoruba nation as well. But ìyàtọ̀ wà nínú méjèèjì pọ́nbélé. Kí lẹ́yìn revolution? It is true. Ọmọ Yorùbá wà lára àwọn tó bà Nàìjíríà jẹ́. Ọmọ Ìgbò wà lára àwọn tó bàjẹ́. Ọmọ Hausa Fúlàní wà lára àwọn tó bàjẹ́. Òótọ́ ni conspiracy gbogbo wọn, unity gbogbo wọn bó ṣe fi wọn ṣọ̀kan ló ṣe ń fi wá jẹ ìyà. And my brother Omoyele Sowore, the only solution to it ni pé ká pín oníkàlùkù ṣe tiẹ̀. If you are talking of revolution, you are still talking of pé ká sì jọ wà papọ̀. And taba assuming pé gbogbo àwọn tó wà ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ get rid of them. Wọ́n lọ ẹ̀rí Tinubu pa, ẹ̀rí Babangida pa, ẹ̀rí Ọbásanjọ́ pa, ẹ má ṣì mí gbọ́ o. Kí Ọmọyẹlé ò sọ pé kán pa wọ́n o, èmi kàn fi ń sọ̀rọ̀ ni o. Assuming pé we get rid of all those elites, all those political worms, canker worms. Taba get rid of wọn. Another set of people will rise láti jọ ṣiṣẹ́ yìí. Kí ni ìdánilójú brother wa Omoyele Sowore wípé àwọn tó tún fẹ́ dìde yẹn wọn ò tún ní fẹ́ràn ẹ̀yà tiwọn ju àwọn ẹ̀yà tó kù. Kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ débi tátú ti bẹ̀rẹ̀ sí ní rise, tátú ti máa dìde débi tí wàhálà yẹn tún ti wá lágbára ju tàtẹ̀yìnwá lọ. Mo fẹ́ràn ẹ̀yà mi ju ẹ̀yà yìí lọ. Òun ló kó wá sínú wàhálà tá a wà torí kì í ṣe kan brother mi. You are a well-learned person, well-educated. To tell you pé wọ́n intentionally no kó wá sínú ìgbèkùn yìí nínú constitution wa, as big as Nigeria is, as diversified as Nigeria is, kí ló dé tá ní constitution tí ò fi àyè referendum sílẹ̀ pé nínú orílẹ̀-èdè Nàìjíríà yìí o tá a bá rẹ́yà tó fẹ́ lọ ó yẹ kán lè lọ. Kí ló dé tí ò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú constitution tá a lò? That is to tell you pé intentionally náà kó wa sínú ìgbèkùn yìí, and they don't want us to get out of it. Brother mi Omoyele Sowore, mi lè má kàwé tó yín o. Of course, yes, mi ìka tó yín. Ṣùgbọ́n Ọlọ́run kù mí lọ́pọlọ. Mo dẹ̀ ń ka, mo ń lọ online láti máa ṣe àwọn research sometimes. Tí bá gbọ́ nǹkan máa lọ bẹ̀ máa lọ wò ó. Tí mi bá mọ orílẹ̀-èdè kankan mo mọ̀ ti Germany. Ní ìgbà kan rí orílẹ̀-èdè Germany ìkan ṣoṣo jọ ni wọ́n. Èdè àìyedè wáyé. Bóyá after the Second World War ni mo, according to what I see. Wọ́n split sọ́nà méjì. West Germany wáyé, East Germany wáyé. Oríkàlùkù wọn dẹ̀ ń ṣe tiwọn lọ́tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n nígbà tó tó àkókò kan, wọ́n rí wípé ìbáṣepọ̀ wọn ló dáa, pínpín wọn ò dáa. Wọ́n tún jọ pera wọn jókòó. Gbogbo àwọn àṣìṣe tó ti ṣe sẹ́yìn, wọ́n kẹ́kọ̀ọ́, wọ́n kọ́gbọ́n nínú ẹ̀, wọ́n pera wọn jókòó, wọ́n dẹ̀ jọ reach agreement, wọ́n dẹ̀ merge papọ̀ as one country. Today, they were great nation of the world. Wọ́n wà lára top 10 countries of the world, most powerful countries. Brother mi Omoyele Sowore, ẹ wá wo Nàìjíríà tá kì í ṣe ìkan rárá. Tédè wa ò dọ́gba rárá. Táṣà wa ò dọ́gba rárá. Tí ìtàn wa, our history, tí ò fi kankan dọ́gba. Ẹ wá wò síra. Brother mi, tá a bá pín tó ní kálukú ṣe tiẹ̀, ká tiẹ̀ gbìyànjú ká struggle. Tá a bá wá tó bá dọjọ́ iwájú tá a bá fipò yẹ ká padà join papọ̀. Irú wàhálà tó ṣẹlẹ̀ yìí kò ní ẹ̀fà ṣẹlẹ̀ nínú orílẹ̀-èdè tá a bá fẹ́ so papọ̀ yẹn, because there is going to be a concrete agreement, very strong agreement tó máa wà nílẹ̀ tó jẹ́ pé
kò ní sí cheating, kò ní sí pé wọ́n rẹ́ lágbájá jẹ tàbí wọ́n rẹ́ tàmẹ̀dù jẹ. Agreement tó níná nínú ló máa wá wáyé ńgbà yẹn. That same agreement làwọn elite wa wọ̀nyí, àwọn ìka ènìyàn wọ̀nyí ni wọn ò fẹ́ kó wáyé. Mo dẹ̀ ń guarantee yín pé kò lè wáyé láyé. It can never happen. Brother mi, Omoyele, I don't need to deceive you. Bẹ́ẹ̀ mi ṣe rí ni mo ṣe ń ṣàlàyé fún yín. Answer. Yoruba is a nation before Nigeria. This is what you know, my brother. And this is what Sunday Igboho is all about. Yoruba gbọ́dọ̀ dúró. Ṣé ara àwọn elite wa wọ̀nyí gbogbo wọn náà mọ̀? Gbogbo wọn náà ti rí òtítọ́. Ẹni tó bá tẹ bá rí anybody, which I want to believe you are not part, my brother, Omoyele Sowore. Anybody tó bá ń pariwo wọn Nigeria, as at now, tó sọ pé kò sí tó jẹ́ Yorùbá nation, irọ́ ló pa. Irú ẹ̀dá bẹ́ẹ̀ yẹn ìkànnì. Ẹ wá jẹ́ kí n padà sórí ọ̀rọ̀ tí brother wa sọ, Omoyele Sowore, tó sọ wípé tá a bá gba Yorùbá nation wa tán, àwọn people yìí náà ló ń bọ̀, ìwà ipá wọn náà gbé wá. Brother mi, ẹ̀yin fúnra ara yín mọ̀ pé kò lè wáyé. You knew when we say something is new, afresh, brother mi, tá a bá sọ pé nǹkan wà fresh, ó yẹ kó ti yé yín náà, because tá a bá gba orílẹ̀-èdè wa fresh. Number one thing, àkọ́kọ́ kẹ́kọ̀ọ́ lára ibi tí Nàìjíríà ti ṣubú. We will learn from their mistakes. Kò ní ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa tuntun. Ara àwọn ibi tó ti ṣubú ní Nàìjíríà, tribalism. Lára ẹ̀ nìyẹn. Ìkejì, corruption. We will never tolerate it. It is a new nation. As built a new nation, new fresh constitution. Gbogbo wa jọ máa agree ni ẹni tó bá jí owó ìlú kó, bóyá tó bá jí 1,000 to 100,000 tó jí kó, Oloye ọgbà ẹ̀wọ̀n tí wàá lọ. Ìwọ tó bá jí from 101 to 1 million, Oloye ọgbà ẹ̀wọ̀n tí wàá lọ. Oloye ọdún tí wàá lò lẹ́wọ̀n. Ìwọ tó bá jí 1 million and sókè, wọ́n lè sọ pé pípa ni. Tó bá jí 1 million sókè, pípa, you must die. Àwọn orílẹ̀-èdè kan ṣe irú ẹ̀. Tá a bá implement ẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ìpìlẹ̀ ló ṣe kókó fún orílẹ̀-èdè. Kí ni ìpìlẹ̀ Nàìjíríà? Brother mi, foundation. Even when you are raising a child, tó o bá ti fún ní good foundation dáadáa, foundation tó dáa, ọmọ yẹn máa yàyàkúyà, ìsáyédà kó ya aṣẹ́wó, kó máa kọwọ́ bọ̀dí kiri, tàbí kó ya olè, kó máa yọ ẹran jẹ lọ́bẹ̀, tàbí kó ya oníjà, kó máa jà kiri, kó máa gbájú kiri. Àìsí foundation tó dáa ni. Tó o bá ní good foundation, ilé tó gbélé lórí ó máa dúró títí láé ni. America ní foundation. That is why they are still today. Òun wọ́n ṣe exist lẹ́ni. Upon that, kì í ṣe pé wọn ò kì í ní challenges. They still face some challenges. It is normal. Àwọn orílẹ̀-èdè kan wà. Ẹ wo Singapore, my brother. Singapore is part of Malaysia. Àwa yìí àkàwé tó yẹ ẹ̀yin kà lójoojúmọ́, àwa yìí abá ti kàdé àti sùn. Ẹ̀yin kà. Singapore is part of Malaysia. Either through intimidation, àwọn Malaysia intimidate wọn ṣe gbogbo, at the end of the day they pull out. Wọ́n dúró, wọ́n pera wọn jọ pé ẹ wá o. Orílẹ̀-èdè wa tuntun yìí, bá a ṣe fẹ́ kó rí rèé o. Bá a ṣe fẹ́ kó rí rèé, and they agreed based on that just one.
and that is what they are still following up to today. Òun ni ìpìlẹ̀ wọn títí dè ní eléni. Look at Singapore. It's one of the best countries in the world. Kò lè gbọ́ pé corruption lágbájá kó owó jẹ tàbí tàmẹ̀dú ṣe báyìí. Ó lè gbọ́ in their history. Ìpìlẹ̀ tó fi lélẹ̀ ni my brother mi. Tó bá fi ìpìlẹ̀ dáadáa, tá a bá gba orílẹ̀-èdè wa, tá a fi ìpìlẹ̀ dáadáa bẹ̀rẹ̀. Gbogbo àwọn tẹ́ ẹ rò pé wọ́n jẹ́ oníkíní wọ̀nyí ó lè wọ̀nyí. Àwọn náà rí i pé wọ́n ń jalè làwọn náà fi lọ jà á. Wọn ò bí wọn bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká sòtítọ́ fúnra wọn. Lóòótọ́ wọ́n ṣèkà fún wa, wọ́n tà wá, wọ́n fìyà jẹ wá. Of course, yes. Ṣùgbọ́n ẹ wádìí dáadáa. Wọn ò bí wọn bí olè, wọn ò bí wọn bẹ́ẹ̀. Wọ́n débẹ̀ pé wọ́n ń jalè làwọn náà bẹ̀rẹ̀ sí ní jà á. Àwọn náà rí pé ààyè bí wọ́n máa ń jalè bẹ́ẹ̀ kò dẹ̀ sí tán fi wọ́n ń ṣe jẹ́kẹ̀mí náà struggle kí lọ bẹ̀. Ìyẹn lẹ mú yín rí ọ̀pọ̀lọpọ̀ tá a múlé bàbá ẹ̀ tá lọ fi contest. Tòró mọ̀ pé tóun bá débẹ̀ òun máa rówó yẹn padà ní ìlọ́po 10. Are you with me, my brother? Ó mọ̀ pé tóun bá ta ilé bàbá òun tóun fi contest, tóun bá máa débẹ̀ òun á rówó jí, òun á rówó kó. But initially, they were not like that. Bàbá mi Professor Banji Akintoye kọ́lọ́run kó bù yín lẹ́mìí bàbá mi kó lọ́ra ẹ̀mí yín kí Yorùbá nation yín ṣojú ẹ̀mí yín. Bàbá sọ̀rọ̀ lọ́jọ́ kan tá a jọ ń sọ, bàbá gbẹ́sẹ̀ wọn léra bí eléyìí bí àgbà, ó fọwọ́ bí eléyìí, ó ní ọmọ mi ọmọ Lúkà mo ní dádì mi. Ó ní ìjọ ọmọ nǹkan àkọ́kọ́ tá a máa ṣe tá a bá gba orílẹ̀-èdè wa. Mo ní kí ni dádì ẹ sọ fún mi mo fẹ́ mọ̀. Bàbá sọ wípé the first thing is to pull Nigeria out of our people. Ọ̀rọ̀ nìyẹn o. Ṣé ẹ mọ̀ túmọ̀ ẹ̀? Bàbá ní àkọ́kọ́ gbọ́dọ̀ yọ Nàìjíríà kúrò nínú ayé gbogbo ọmọ Yorùbá pátápátá. Ìyẹn ni pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí àìsàn ni. And it can be cured. Nàìjíríà ló wọ ayé wọn tí gbogbo ẹ fi dàrí dèrèdè tó fi dàrú dúdú. Nígbà táwa wà ní kékeré, mo challenge yín brother mi Ọmọyẹlé Sowore when you were still young, tẹ́ wà ní primary school. Tó bá béèrè pé iṣẹ́ wo lẹ fẹ́ ṣe tẹ́ bá dàgbà, ẹ̀yin dárúkọ pé ẹ fẹ́ ṣòṣèlú rí ni. Èmi gan bí mo ṣe kéré sí yín nígbà tí mo wà primary school wọn ò béèrè rú. Tó bá béèrè lọ́wọ́ mi mo máa ń sọ fún I want to be a journalist. I want to be a journalist. Ní tí mo máa ń sọ nìyẹn. Ṣùgbọ́n mi ò tí ì encounter anybody ní kó sọ pé òun fẹ́ dòṣèlú, òun fẹ́ ṣòṣèlú. I want to be a politician. Mi ò gbọ́ rí. Kódà kò sẹ́ni tó sọ pé I want to be a governor. I want to be a president. Kò sí rí. Because it's not a profession. It's a call for service. Ló yẹ kó jẹ́. My dear brother. Gbogbo àwọn tẹ́yìn ròyìn pé tá a bá gba orílẹ̀-èdè wa padà wá wọ́n bá bẹ̀ jẹ́. It's a lie. Ó depend lórí ìpìlẹ̀ tá a bá fi lélẹ̀ fún orílẹ̀-èdè wa. And furthermore, àwọn tẹ́ ẹ rí yẹn, olè tí wọ́n ń jà, bá ṣe ń ba nǹkan jẹ́ yẹn, Nàìjíríà ló wọ ayé wọn. It is a disease that can be cured. Where we set up a very great orientation to orientate our people, to pull out Nigeria from our system. We have a lot of Omo Yoruba tó ti jáde, tó ti ní experience, tó mọ bó ṣe ń darí ìlú, tó ní ìfẹ́ mẹ̀kúnnù lọ́kàn. Mo ti sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà. A lot of àwọn èèyàn wa ló jẹ́ pé wọ́n ní ìfẹ́ mẹ̀kúnnù. Ṣùgbọ́n tó bá ti lè darapọ̀ mọ́ṣèlú yẹn tán débẹ̀, wàhálà bẹ́ẹ̀. Àwọn náà dé ní burúkú, wọ́n dá pààyàn, wọ́n dolè, wọ́n donírọ́, wọ́n dolóògùn, wọ́n dá gbogbo ẹ̀. Yes, of course. Tá a bá gba orílẹ̀-èdè wa, number 1 ni ìpìlẹ̀ tó dára ó gbọ́dọ̀ wáyé. Tí ò ní jẹ́ kí àwọn Ẹ̀gbá kán máa wò wá lákòókò pé kí la jẹ́. Tí ò ní jẹ́ k'Èkìtì kó máa fojú commonize Ìjẹ̀ṣà pé kí làwọn Ìjẹ̀ṣà ń wá. Tí ò ní jẹ́ kí Ọ̀yọ́ kó máa fojú wo Ìjẹ̀bú pé báwo ni ti Ìjẹ̀bú ṣe jẹ́. Strong and concrete agreement tó le tó solid. Àwáyé lẹ́yìn yẹn a bẹ̀rẹ̀ sí ní show different kinds of orientation
tó máa yọ Nàìjíríà kúrò láyé wa, we will pull it out. You are a good leader, Omoyele Sowore. We need you in Yoruba nation, not in Nigeria. If you join Nigerian politics, Omoyele Sowore, you will be worse than Buhari. I can swear with my life. If you join Nigerian politics, if you are elected to any political office in this current Nigeria, Mr. Omoyele Sowore, you will be worse than Buhari or even Tinubu. Yes, it is far. But come to our Yoruba nation. Come and let us do it together. Come. Ẹ jẹ́ ká jọ ṣe, ká jọ fi ìpìlẹ̀ tòótọ́ lélẹ̀. Aláwọn ọmọ Yorùbá l'Amẹ́ríkà tí wọ́n ń ṣèjọba ń bẹ̀. We will invite them. Báwo lẹ ṣe ń ṣe níbẹ̀ tó fi dá experience yẹn máa gbé bọ̀ lé. Ẹ jẹ́ ká jọ fi tẹ́ pẹpẹ orílẹ̀-èdè wa tuntun. Ọlọ́run bu Yorùbá lọ́gbọ́n, bu wa lọ́pọlọpọ̀. What else do we want? What do we need? Aláwọn ọmọ Yorùbá káàkiri tán lè mú oríṣiríṣi idea wá tá a fi máa set up orílẹ̀-èdè tuntun yẹn tí ò ní sí anything tó jẹ́ corruption. It is possible. Yorùbá ní nǹkan tó ń pè ní conscience ní gbogbo Nàìjíríà wà lá ní jù. Conscience a máa nà ẹni gbì tọmọ Yorùbá bá ṣèkà fún yàn, conscience a máa nà. Ìmí ilé ṣagídí pẹ̀lú conscience yẹn kó má fẹ́ kà sí o, but conscience a máa beat yẹ pa tá máa sọ fún pé ìkà ló ṣe. Ẹlòmíì tí ò bá lè mú mọ́ra á padà lọ bẹ́ni tó ṣèkà fún yàn á lọ bẹ̀ á ní má bínú ṣe mistake. Yorùbá ló ní níkàáwọ́, Ọlọ́run fi kẹ́ wa. We have a good conscience. Nàìjíríà ló sọ wá dà bẹ́ẹ̀. That is why I am not totally against all those people calling themselves politicians. Tó mọ̀ pé àìsàn ló kọlù wọn. Disease ńlá ní Nàìjíríà jẹ́ láyé wọn. Yes, they can change. They can change. Nigeria ló kọlù wọn. I don't hate them. Èmi tí mo ń sọ̀rọ̀ lọ́dọ̀ yìí. And that is why I'm not interested in Nigerian politics. Bí mo ṣe ń sọ̀rọ̀ tí àánú mẹ̀kúnnù ṣe mí tó yìí, tí n bá darapọ̀ mọ́ politics in Nigeria lẹ́ni, I must dance to their tune. Mo gbọ́dọ̀ jalè. Mo gbọ́dọ̀ jí owó kó. Mo gbọ́dọ̀ lè parọ́. Except mi bá ní mi ò fẹ́ ṣe gbogbo ẹ̀. And if I refuse to do it, there is possibility that I may be killed. Wọ́n lè pa mí. So that is why I have to dance to what they are doing. So my brother, Omoyele Sowore, a new nation, if we have our nation, is going to have, going to have a very solid and fantastic constitution. Tó máa guide àtọmọdé àtàgbà, àtọyún inú àtàṣẹ́bí. We will have it. And that will be all for today. Tí bá ní kí n máa tú ilẹ̀ àkún o. Àti lo 1 hour ó ti lé. Oh God, àwọn kan ní kí n continue. When look at continue, we are enjoying you. Of course, ẹ ń gbádùn mi, ṣùgbọ́n àwọn tí ò rówó ra data ti wọ́n. Ẹ̀rẹ́ ìgbó data fẹ́ gbà sọ Ọlọ́run mi jàmọ́ wà. Data fẹ́ gbà sọ Ọlọ́run mi. Àwa tẹ̀ ti gbà fún Ọlọ́run. Data táwa ń lò lọ́dún lóṣù láàrin ọ̀sẹ̀ ó kọjá kiri mi. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. I want to appreciate you all for your kindness, for being there since the beginning of this program. I appreciate you all. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọmọ Yorùbá ni mí. Yorùbá nìran mi. Ìran mi Yorùbá ni. Ìyà ò sì gbọ́dọ̀ máa jẹ Yorùbá kí n máa wòran. I can't take it. I cannot tolerate it. That is why I am shouting. I am preaching. I am preaching the gospel of Yoruba sovereignty to all of you. That is the only solution. That is the only way out. Revolution, election, on a lie. Irọ́ ni gbogbo ẹ̀. Ọ̀nà àbáyọ ni pé ẹ̀pin ìkóníkàlùkù ṣe tiẹ̀. Tá a bá wá pín, tá a wá pàparí ọgbọ́n ẹ̀dá tó sì ń ṣe then we can come back and sit and renegotiate. Bóyá ká jọ papọ̀ or not. But I know for sure that is not going to happen. Because tí Yorùbá bá dá dúró,
ẹ fún Yorùbá lọ́dún mẹ́wàá tá a bá ní foundation tó dáa ni o. If you have a very good and sound foundation constitution ẹ fún Yorùbá ní 10 years ẹ ṣílẹ̀ Yorùbá mọ̀. Eléyìí tó ń pè ní ṣé rí gbogbo nǹkan tí Yorùbá ti sọnù sẹ́yìn láti gba ìyàwó lọ́wọ́ tá a rí mọ́ gbogbo àwa padà wálé a padà wálé with rushing. Yorùbá wa bẹ̀rẹ̀ sí ní fò àwa bẹ̀rẹ̀ sí ní fò rapidly ní development yẹn wá jẹ́ ìtẹ̀mí mọ̀ ni. Thank you and God bless you. Ẹ bá mi pín ètò yìí ẹ jẹ́ kó rí ẹ̀yin tẹ́ ń wò wá ní YouTube ẹ pín ètò yìí mọ́ o. Ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ yín? Ẹ dákun ẹ má wo àìṣedédé mi. Ẹ má wo ẹ̀ṣẹ̀ mi. Tó o bá wò mí nínú YouTube mi sọ pé TikTok mi sọ pé Facebook tó o bá wò mí nínú YouTube tó o pín prógrámù yìí tàbí tó o farabalẹ̀ wò tán o ràn mí lọ́wọ́ o encourage mi o. Bó o bá tiẹ̀ fẹ́ gbọ́n tí mo sọ ṣáà tán sílẹ̀ jẹ́ kó máa sọ̀rọ̀ títí tá fi tán. Mọ̀rọ́bà tó bá tán bẹ́ẹ̀ adébì kan wà á há sí ẹ létí wà ọ̀rọ̀ tó mọ̀ ìṣọ́ mọ̀dé ṣe o mo máa rí nǹkan mú wà á rí nǹkan dáadáa mú jáde lọ. So mo bẹ̀ yín ni ẹ make sure pé ẹ bá mi pín ẹ bá mi wò ó ẹ dẹ̀ subscribe Somoluka Great TV. God will continue to bless you. Ojú yín lẹ fi máa rí Yorùbá nation kò ní ṣẹ̀yìn yín. Ojú èmi Omoluka ni máa fi rí kò ní ṣẹ̀yìn mi. Ẹ̀yin tèmi ní TikTok mo gbé fún yín. Thank you, God bless you. Ẹ̀yin tèmi ní Facebook ẹ gbà. Ẹ̀yin tèmi ní YouTube God will bless you. Mo dúpẹ́ pé òkun o. Ẹ má gbàgbé o ìkórè Omoluka ń bọ̀ níwájú o. Ẹ ràn Omoluka lọ́wọ́. I want to help some people. I must help them. They are in needs. Yes, help them. Wọ́n Ọlọ́run fún lórí ọ̀fẹ́ tó kàn Omoluka, this is 50,000 bá mi fi ṣètọrẹ àánú. Jẹ́ kán gbàdúrà fún they will pray for you. Àdúrà yẹn gbà. Irú àdúrà yẹn gan ló gbà jù torí wọn ò ní mọ̀ ẹ́. Wọn ò ní mọ̀ ẹni tó wá they will just pray for you. Ibi tó wò ètí wá Ọlọ́run bá fún ẹ ládùúrà. Inú àdúrà kan ìtọ́nà ẹ̀ ń ṣí. Ọ̀nà kan máa ń ṣí lọ ni. Put it in mind. Just a week to this time. God bless you, Omoluka is my name. Oh yeah, please. Hallelujah, hallelujah, hallelujah. The Celestial Church of Christ, Omoalade Alafia Parish 4, Akure, invites you to our annual adult harvest, tagged Harvest of Divine Fulfillment, coming up from 12th to 18th of August 2024. Here are the programs for the week. 12th of August 2024, which is on Monday, we dance around the town for awareness rally. Tuesday, 13th of August 2024, when our youth day is going to be packed with a lot of varieties. Health is well. Let us come around on 14th of Wednesday of August 2024 for medical checkup in the morning, and in the evening we have a crusade at the evening. Come and seek the face of the Lord. Thursday is dedicated to our prophet and prophetess. Come and hear the voice of Jehovah through consultation. Friday, we start the 5th day by giving the needy and visiting the motherless home, to be followed by all night praise at a musical concert. On Saturday, on the 17th of August, dedicate our church project, which should commence by 10 a.m. and by the evening the same day, we have a family picnic here in the church premises. By 6 o'clock on Sunday, we have our Thanksgiving general, because we don't want to waste time during the harvest. So by 10 o'clock, you have to be there. Are you ready? Come on, let's go there. Ẹ tún wo ṣẹ́ ọba mi.